ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ ti wá dé gbìnrín ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú o. àwọn online lọ àwọn kọ́mẹ́ńtà sọnù wọ́n dragi Bíọ́lá Adébáyọ̀ o. kí ló tó tún ṣẹlẹ̀ tí wọ́n fi ń dragi ẹ̀ o. ẹ tún ti gbọ́n tí Wùmí Toríọlá wá sọ lórí ìkànnì Facebook àti ayélujára rẹ̀. ó ti di woro sí woro lórí ọ̀rọ̀ tó sọ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ o. àwọn olólùfẹ́ Àbíkẹ́ Ṣúgà wọ́n ní ó di dandan o kí Wùmí Toríọlá ó wá sọ ẹni tí ó ń bá wí o. lẹ́yìn náà tún ti gbọ́ nǹkan tí Kúnlé Afọ́ọ̀dù tún ṣe tí wọ́n fi ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu lórí ayélujára yànmùyànmù báyìí. ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. àwọn kọ̀mẹ́ńtà sọnù kan wọ́n tún ti mú Tóyin Abraham sọ̀wọ́ o lórí aṣọ tó wọ̀ jáde lọ sí gbòòrò. èyí ni àwọn nǹkan tó sọ ẹ máa bá mi bọ̀. ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé kí n máa já yín sí bẹ́tà lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára yìí. ẹ mọ̀ pé Kúnlé Afọ́ọ̀dù tún ti ṣe bẹ́bẹ́ ó máa ń ṣe fún àwọn àgbààgbànú òṣèré Nollywood. ó tún lọ sọ́dọ̀ bàbá Kọ́lá Oyèwọ̀ tí wọ́n sì ń kan sáárá sí táwọn olólùfẹ́ rẹ̀ tún kan sáárá sí fún ribiribi tó ṣe fún bàbá Kọ́lá Oyèwọ̀. ètò ìṣèyún nìkan ó tún bẹ bàbá Peter Fátómilọ́lá wò. ǹjẹ́ jẹ́ ṣáà mọ̀ pé gbogbo wa náà la mọ̀ pé nǹkan ò rọgbọ fáwọn àgbààgbà òṣèré yìí torí kíni torí pé wọ́n lè ní agbára àti máa ṣeré láti máa ṣe lọ location fún àwọn eré tán ń ṣe àwọn orí ìtàgé tán ń ṣe tán lórí screen wa tá à ń wò wọ́n láǹfààní àti máa lọ bẹ̀ mọ́. so ìyẹn tí wàá jẹ́ kó nira díẹ̀ kí nǹkan le díẹ̀ fún wọn. ṣé ẹ sì mọ̀ pé àwọn producer wa tí ó jẹ́ producer Nollywood wọn kúkú lò àwọn àgbàlagbà ẹ̀ mọ́ torí kíni kì í ṣe fẹ́ràn wọn torí pé strength wọn ipa wọn ò gbé mọ́ láti máa lọ káàkiri location. èyí wá ní Kúnlé Afọ́ọ̀dù gbajúgbajà òṣèré tó wá yàn láàyò pé òkè àwọn àgbàlagbà yìí kí wọ́n bá mọ jìyà. ó wá yàn láàyò láti lọ mọ kí wọ́n lé. yóò gbowó jọ fún wọn online yóò lọ kí wọ́n lé wọ́n gbowó yẹn fún wọn kó sì tún lè mọ àwọn ẹ̀dùn ọkàn wọn. báyìí la ṣe wá rí Kúnlé Afọ́ọ̀dù tó lọ bẹ̀ Kọ́lá Oyèwọ̀ àti bàbá Fátómilọ́lá wò pẹ̀lú òbítíbitì owó òun àti àwọn fáǹsì ẹ̀ tí wọ́n ti kó jọ. àwọn fáǹsì rẹ̀ lórí online àtàwọn fáǹsì bàbá àwọn bàbá ni wọ́n ti ń gbé òṣùbà káre fún Kúnlé Afọ́ọ̀dù tí gbogbo èèyàn sì mọ̀ pé gbogbo èèyàn náà ló mọ bí Nàìjíríà ṣe rí lọ́wọ́ yìí. gbogbo ẹ̀rọ kámọ̀sọ̀pọ̀ lè ní àwọn olólùfẹ́ rẹ̀ náà wá ń gbé òṣùbà káre fún pé Ọlọ́run mọ̀ ṣe inú iṣẹ́ tiẹ̀ náà o tó jẹ́ káwọn àgbàlagbà yóò jáde kán jìyà gbé. èyí la tún rí o ta ní ká sáré mú tó yín létí pé tọ̀ nǹkan tí Kúnlé Afọ́ọ̀dù tó tún ṣe leléyìí o. lórí ọ̀rọ̀ Tóyin Abraham pẹ̀lú ìmúra tí ó mú tí àwọn olólùfẹ́ rẹ̀ fi ń dragi ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ni mo tún ní kí n fi tó yín létí. Tóyin Abraham àti ọkọ rẹ̀ náà jọ jáde ńlé o wọ́n fẹ́ lọ wo sinimá kan ni ó ló wọ aṣọ dúdú ló fi fìlà dúdú àti ìgò dúdú àti bàtà dúdú lé. èyí làwọn fáǹsì ẹ̀rí tán ní kí ló dé ṣe bí fíìmù ló fẹ́ lọ wò. èwo wá ní dúdú tó fi lé yìí. ọmọkùnrin kan ló mọ̀ kọ́ sábẹ́ fọ́nrán tí Tóyin Abraham tó àti òun àti ọkọ rẹ̀ tí wọ́n upload sórí ẹ̀rọ ayélujára wọn. ní àwọn olólùfẹ́ Tóyin Abraham bá gbà mú pé kí ni tiẹ̀ ṣé ìwọ ló fẹ́ mọ ọkọ Tóyin Abraham fashion tó ti ń ṣe kó tó di pọ́n bí ọ. ṣé ìwọ ló wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ ọkọ ní fashion wọ́n fọ́n sọ̀rọ̀ sí gan wọ́n drag ẹ̀ gan. èyí ni wọ́n tó ń fẹ́ ní gbàgbà ọtí ní ẹ̀rọ ayélujára báyìí pé aṣọ tú àwọn kan ní aṣọ dúdú tó wọ̀ yìí pé kò bá jáde lọ mu dáadáa pé àwọn kan sì sọ pé kò sí nǹkan tó kan anybody ní tó bá wu anybody ló lè wọ̀. ẹ gbọ́ ṣé aṣọ dúdú àti fìlà dúdú àti ìgò dúdú àti bàtà dúdú tí Tóyin Abraham wọ̀ jáde ẹ gbọ́ ṣé kò dáa ni. ẹ bá wa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí abẹ́ fọ́nrán yìí ká lè mọ ohun tẹ́yin náà rò nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. ṣáàyìn náà ti gbọ́ ọ̀rọ̀ tí Wùmí Toríọlá tó kọ sórí ìkànnì rẹ̀ tó ti di wàhálà tó ti di wọ́wọ́wọ́ tó ti di woro sí woro. ṣé ẹ gbàgbé pé ìjà Tóyin Abraham àti Àbíkẹ́ Ṣúgà tán ti ń fà bẹ́ẹ̀ ní gbàgbà ọtí lórí ẹ̀rọ ayélujára pé kò tí ì tán lẹ̀ ẹ̀yin náà ṣáà mọ̀. ṣé ẹ gbàgbé ní Wùmí Toríọlá ló dá sí pé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn upcoming àwọn tí ò tí ì gbajúgbajà tó àwọn big actress wa yìí wọ́n ti ń gba owó tó pọ̀ yìí. tẹ́ bá sọ pé director bá sọ pé ó yá o action o wọ́n ran báyìí náà mọ̀ ṣe lórí location nígbà tí wọ́n bá ní kan ṣiṣẹ́. nítorí Ọláwáyànnà náà rẹ̀ pé àwọn upcoming yìí wọ́n tí ì mọṣẹ́ dáadáa ṣùgbọ́n wọ́n fẹ́ mọ gba owó tí àwọn superstar tí wọ́n ń gbà wọ́n náà fẹ́ mọ gbowó ńláńlá. ni ó wá ń gba àwọn upcoming artist ìyànjú pé tọ̀ ẹ ti ẹ̀ dàgbà díẹ̀ kẹ́ popular díẹ̀ kó tó di pẹ́yìn náà wá ń gba owó ńláńlá. tó jẹ́ pé wọ́n bá ní kan pe action fáwọn tán fẹ́ mọ gba owó ńláńlá ẹ̀ rádaràda báyìí náà mọ wí o. ní àwọn fáǹsì Àbíkẹ́ Ṣúgà bá gba náà jẹ náà bá yarí lórí
comment section pé kí ló mean, ṣé Àbíkẹ́ Sugar wá jẹ́ upcoming àti ní àbújọ́ ọmọ kékeré àbí nínú iṣẹ́ òṣèré àbí ṣé ó jẹ́ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ níṣẹ́ tíátà ni. ṣé Tóyìn Abraham ò rí pé ó ti di star kó tó di pò pé ni. kí ló mean, kí ló fẹ́ sọ, ta ló ń bá wí gan. bẹ́ẹ̀ làwọn kan tó ń gbèjà Wùmí Toríọlá pé kò bẹ́nikẹ́ni wí, ó kàn kọ́ńtì ẹ̀ ló gbé sórí ìkànnì rẹ̀ tó ṣe wù ni. èyí ni wọ́n wá jọ ń fà. táwọn kan ní rárá o Àbíkẹ́ Sugar ní bá wí, táwọn kan ní ẹ̀ ó kàn gbé síbẹ̀ ni. èyí la rí tán jọ ń fà tí a fi ní ká fi tó yín létí kẹ́ lè mọ bó ṣe ń lọ sí nípa ti Wùmí Toríọlá tí wọ́n ṣe ń dragi rẹ̀ lórí ẹ̀rọ èyí la wá ní ká mú wá sórí ẹ̀rọ ayélujára. ẹ̀yin fáǹsì Àbíkẹ́ Sugar, ẹ̀yin fáǹsì Wùmí Toríọlá, ẹ̀yin fáǹsì Tóyìn Abraham, kí lẹ rí sí ọ̀rọ̀ tí a mú wá fún yín? ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ lábẹ́ comment section wa. a ti wá dórí ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ báyìí o, pẹ̀lú ọmọbìnrin actress tó gbé wá sórí Talk to Be, ètò tó máa ń ṣe online. òun ló wá fẹ́ fa tí àwọn fáǹsì rẹ̀, àwọn olólùfẹ́ rẹ̀ tó fi ń dragi ẹ̀ pé ó jẹ́ rọra máa mọ àwọn tó máa gbé sórí ètò rẹ̀, ètò Talk to Be máa mọ àwọn tó máa gbé wá o. ǹjẹ́ mọ́ tọmọbìnrin yìí tá à ń sọ̀rọ̀ nípa ètò sọ tí àwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ àtàwọn Nigerians tán fi tutọ́ sókè tán fojú dà pé rárá o. nígbà tí Bíọ́lá Adébáyọ̀ tó béèrè ìbéèrè kan lọ́wọ́ ọmọbìnrin yìí pé tọ̀, ọmọbìnrin actress pé tọ̀, nílùú Amẹ́ríkà tó wà nígbà kó tó kù nílùú Nàìjíríà, ṣé yàtọ̀ wà ń bẹ̀ ní ìlú Amẹ́ríkà tó wà sí ìlú Nàìjíríà tó wà tẹ́lẹ̀? ní ọmọbìnrin náà tó wá dáhùn pé kò rọrùn o, gbogbo ọjọ́, gbogbo ọ̀sẹ̀, gbogbo àkókò làwọn fi ń ṣiṣẹ́, torí kó tó ṣiṣẹ́ gan ni àwọn nǹkan tó fẹ́ tó wọ̀ ń ṣe tó ti dúró kalẹ̀. actress yìí jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ tọ̀hún ò dàbí ti bí Nàìjíríà tó tún mọ́ sọ fọ́gà rẹ̀ pé ẹ wo èmi ò lè ṣiṣẹ́, ó ti rẹ̀ mí o. irọ́ o, ó ní iṣẹ́ tọ̀hún ò dàbí ti Nàìjíríà o. tí wọ́n bá ní kó o dúró fún wákàtí 8, wákàtí 12 bẹ́ẹ̀ náà ló ṣe dúró o. n tó wá fà táwọn èèyàn fi ń drag ẹ̀ ní nǹkan tí actress yìí sọ yìí. ó ní Nàìjíríà pé kò sí iṣẹ́ wo là ń ṣe, iṣẹ́ wo làwọn ọmọ wa ń ṣe ní Nàìjíríà. tó mọ̀ ṣiṣẹ́ lọ́wọ́ tán tó mọ̀ tẹ fóònù wọn pé kò sáàyè irú ẹ̀ lọ́hùn o. ó mọ̀ ṣiṣẹ́ tó tẹ̀ dàbí epo ní fóònù rárá tó fi fóònù ẹ̀ síbì kan. èyí làwọn ọmọ Nàìjíríà gbọ́ ò tán fi bínà jẹ tán gbìnà yà tán ní kí ló dé tẹ bá tẹ̀ tí wá lọ Amẹ́ríkà ẹ̀ tẹ̀ àmọ́ fojú ọ̀lẹ́ wà wá táwa Nàìjíríà, sáwa náà wá ń ṣeré ń bí ni, àwa náà ń ṣiṣẹ́ náà. ṣùgbọ́n Ọlọ́run tí ó yọ Bíọ́lá Adébáyọ̀ ó tètè gbaná ojú arábìnrin yìí tó jẹ́ actress pé irọ́ o, àwọn ọmọ Nàìjíríà náà ìṣọ̀lẹ̀ o, àwọn ọmọ Nàìjíríà náà mọ̀ ṣẹ́ o, àwa náà ń ṣiṣẹ́ dáadáa ní Nàìjíríà o, kì í ṣe pé bóyá àwa náà yọ̀lẹ̀ o. tẹ́ bá ti wà lábroad ẹ má máa rò pé bóyá àwọn ọmọ Nàìjíríà náà yọ̀lẹ̀ ni wọ́n ṣe lówó dání o, rárá o. àwọn ọmọ Nàìjíríà náà ń ṣiṣẹ́ kárakára o. èyí wá ní gbogbo àwọn ọmọ Nàìjíríà náà tó wá gbọ́ tán fi wá ń dragi jù wọ́n tán fi Bíọ́lá lẹ̀ pé tọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kátikàti lẹ́nu mọ́. kí ló dé, ṣé torí pé o ti travel lọ sí abroad ló ṣe wá ń dragi àwa Nigerians pé ọ̀lẹ ni wá? èyí làwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ náà rí pé bóyá kò mọ̀ gbẹ́ tó bá rẹ́ni gbé wá sí orí ètò rẹ̀ mọ́, bóyá kò mọ̀ gbẹ́ ní kankan wá mọ́. àbẹ́wò làwọn èèyàn kátikàti tó ń gbé wá sórí ètò ìgbọ̀n tán fi ń sọ̀rọ̀ jakujaku yìí lẹ́nu. ṣùgbọ́n àwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ kọ̀ọ̀kan gbaná jẹ o. wọ́n ní kí ló dé, ó gbẹ́ni tó ń tọrọ owó pé tó nílò ìrànlọ́wọ́ tó nídìí owó, ó gbé wá sórí ètò ẹ̀bù, ó gbé Bàbá Ìjẹ̀ṣà wá kó wá sọ ìrírí rẹ̀ ní ẹ̀wọ̀n tó lọ, ó bu, ó tún wá gbé ẹlòmíì wá náà pé ó nílò ìrànlọ́wọ́, ó tún bu, ó tún wá gbé ẹlòmíì wá pé òkè bóyá ká má gbẹ́ni tó nídìí ìrànlọ́wọ́ wá, ká gbẹ́ni tó nídìí tó lè fún alẹ́ experience ibi tó gbé yàtọ̀ sí Nàìjíríà. ẹ tuntun wa ń bu, ṣé kúkú pa ètò Talk to Be kó kúkú pa dé ni? tẹ bá sì kíyèsí àwọn tí ó ń tàtáàkì tó máa àtáàkì Bíọ́lá Adébáyọ̀ yìí, ẹ ti mọ̀ pé àwọn ọ̀tá rẹ̀ ni tí ò fẹ́ kó lọ wájú rárá. èyí la tún rí o pé tọ̀, ẹ̀yin èèyàn wa ẹ tún gbọ́ nǹkan tí wọ́n fi ń dragi Bíọ́lá Adébáyọ̀. ẹ tẹ̀lé mọ̀ wò online kẹ́ mọ̀ wò pé kí ló kí mi ni Bíọ́lá Adébáyọ̀ ṣe tọ̀, òun náà la fi tó yín létí yẹn pé tọ̀, nǹkan tí àwọn èèyàn tún rí tí wọ́n fi ń dragi ẹ̀ ní online ò nìyẹn o, nípa ẹni tó gbé wá sórí ètò tó ń sọ ìrírí rẹ̀ ní ìlú Amẹ́ríkà tó fi ń sọ ìrírí rẹ̀ náà ó ti gbé Nàìjíríà rẹ̀, ó ti gbé ìlú Amẹ́ríkà rẹ̀, wọ́n á sọ ìrírí tó rí pé eléyìí yàtọ̀ sí eléyìí. tó ẹ̀yin olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀, ẹ fi nǹkan tẹ́ bá rò àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ sí abẹ́ ìkànnì wa tí à ń pè ní comment section, ẹ bá wa fi ránṣẹ́ síbẹ̀. ẹ ṣeun.